ẹ dákun ọmọlẹ́yìn ta ni ká pé Evans àpòmọ̀ pé mùsùlùmí jẹ́ Evans Clifford Orji ọmọlẹ́yìn ta ni ká pé tọ́wá pé bẹ́ẹ̀ sí fẹ́nu káàánú mú wá fún yín bẹ́ẹ̀ ọmọlẹ́yìn ta ni Clifford Orji ọmọlẹ́yìn ta ni Evans alàgbà tí wọ́n mú ní Plateau ní tí ń pín àwọn nǹkan ìjà bí ìbọn kankan tí ń ta káàkiri ilẹ̀ Haúsá ọmọlẹ́yìn ta ni láti sọ fún yín pé ẹ̀sìn ò ní í ṣe pẹ̀lú ìwà àbàjẹ́ pé ẹlẹ́sìn kan ní sí ìwà àbàjẹ́ kò sí ń tọ́jọ́ ẹ̀yà kan ní sí ìwà àbàjẹ́ kò sí ń tọ́jọ́ kọ̀sẹ́ntì kò sí bí wọ́n ti lè rí ìwà àbàjẹ́ wọ́n rí lára ẹ̀rí wọn àbàjẹ́ láàrin mùsùlùmí ẹ̀rí láàrin kìrìsìtẹ́nì ẹ̀rí láàrin oníṣẹ̀ṣe ẹ̀rí láàrin Ìgbò ẹ̀rí láàrin Haúsá ẹ̀rí láàrin Yorùbá kọ̀sẹ́yà tí ó ní wá owó wà àbàjẹ́ nídìí ni pé kí á sọ. Ìgbà tí ọ̀rọ̀ ìjínigbé tó wáyé ní Ìṣìnlẹ̀ àbí kí ni ó kọ agbègbè tí wọ́n ti kó àwọn ọmọ iléèwé àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi kan àwọn àfáà kíní kan wọ́n gbé Gumi wá Ìbàdàn wọ́n gbé kíní kan wá Ìbàdàn àwọn kan wá mọ̀ọ́mọ̀ wọ́n á gbé ọ̀rọ̀ wọn wá ń lẹ̀ mọ́ bàbá ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ àkọ́ ni pé gbogbo ẹni tí ẹ kóra yín jọ ó bẹ̀rẹ̀ látòrí ìyá síkẹ́ẹ̀tì Alájà Mariam èèyàn dáadáa ní pẹ̀lú àwọn kan tẹ́ mọ́ sí bọ́ọ̀tì ṣùgbọ́n ẹ mú àwọn kankan mọ́ ọ̀rọ̀ yín tẹ́ pé tẹ́ ẹ bá ṣọ́ra ó lè kó bá ìrìn àjò ayé yín ibi tílẹ̀ sún yín nítorí ẹ ti dàgbà ẹ bá báyà kẹsẹ̀tì ìyá síkẹ́ẹ̀tì ẹ bá wọn dá sí o ìyá wọn ibi tí wọ́n dé dúró bá ṣe wà wọn kọ́ lọ́wọ́ forí jìn mí tí wọn ò bá ṣọ́ra bí wọ́n ṣe ń bá lọ bí wọ́n ṣe gbógun tọmọ ọlọ́mọ kọ́ lọ́mọ jẹ́ pé àtúbọ̀tán tí wọn náà ò ní dáa torí pé ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ Dr. Yunus Tọ́lé àti Ayélára èyí ló nílò àbáyẹn lọ́mọ kọ́mọ sí dáadáa tí àbáyẹn ti kó dé tí àbáyẹn dé kọ́ wá bẹ́ lọ́nkà búrọ̀ ṣẹlẹ̀ sí àbáyé àfikọ́ pé ń tọ̀ náà kó náà retí pé ó náà pàdánù dáadáa tí ń bẹ lára àwọn ọmọ rẹ̀ lábala abẹ́ ń báwọn ẹ wá ń gbé ọ̀rẹ́ máa báyìí àkọ́ ni pé ibi tí Gumi wá n'Íbàdàn àbáyẹn ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ sì ń bẹ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀wọ̀ díẹ̀ mo wà ń bẹ dáadáa mo ṣe coverage ń bẹ dáadáa bàbá ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ sì ń bẹ pàápàá ṣe bọ́jọ́ yìí ni bàbá Kúnlé Sanni ọjọ́ yìí ni sọ fáwọn kan pé one man from Agége nígbà náà kẹ́ sọ pé kò lè yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹni tó bá gbé bàbá yìí ó sì ń bẹ o wọn ò sí ń bẹ pàápàá àti pé ẹ̀yàn ti hàn ok nígbà tí a bá sọ pé àwọn kan tó rí wọn ti wá dàrú wọn sọ pé àwọn ọmọ lẹ́yìn Ànábì ni wọn kí á sọ pé àwọn kan ẹ̀yà kan àwọn kan ẹ̀sìn kan àwọn kan ní kankan ṣùgbọ́n àbòsí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tó wà lára wọn nẹ́fí sọ tí wọ́n sọ yẹn fún díẹ̀ yìí gbogbo ẹni tẹ́ ń gbé mọ́ mufti ni o kíní kan ni o ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni o ẹ lọ yí ọpọlọ yín wò dáadáa ẹ̀ ní láàkáì tẹ́ dórí àwọ̀ fún àgbà tó pè é láàfa tó náà pé tọ́tàn sìn wọ́n gbá àlejò kan wá kíní kan wọ́n gbá àlejò ọ̀ràn wá wọ́n gbé kíní kan wá ní àbábẹ́nu yàwùrí bí aṣọ ọ̀tọ̀ àgbà kéèyàn dàgbà tó wà kọ́ mọ́ ní láàkáì ẹ já bẹ̀rù Ọlọ́run fa ọ̀fọ́n àti pè é láàfa kí ló sọ déèyàn kí ló sọ ẹ̀sìn lọ sọ ọ́ dèèyàn ẹ̀sìn ló fún ọ níyì ẹ̀sìn ló fún ọ lápọ̀nlé ẹ̀sìn lọ jẹ́ wọ́n mọ̀ tí ì bá ṣẹ̀sìn ibo lọ bá wà níbo wọn bá ti pọ́n lé ẹ̀sìn náà lọ wá sọ dídá dáadáa lọ wá mú yẹ́bútẹ́ wọn náà wá ń bá wọn kọ́ wá ń kún wọn lọ torí pé wọ́n ń pè ọ́ sóde wọ́n ń fún wọn ní tọ́rọ́kọ́bọ̀ wọ́n ń pọ́n ó lé wọ́n ṣe gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà náà nígbẹ̀yìn ọ̀rọ̀ ojú kálukú ọ̀ wálẹ̀ báwa là ń ṣàbòsí bẹ́yìn lẹ̀ ń ṣàbòsí á pàdé ní iwájú Ọlọ́run ọba tọ́jọ́ dá wa kò jù bẹ́ẹ̀ lọ.